أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه وبعد. فالسلام عليكم ورحمة الله وبركاته. نعم إليتي مولا روي هنا ني إيمان pàtàkì ìmọ̀ràn eléyìí tí ohun tí àti ọkàn wa eléyìí tí a ní fún Saheed Shittu lórí ọ̀rọ̀ rẹ̀ eléyìí tí mo fi ti ara mi gbọ́ lánàá tó ní nígbàtí àwọn Sheikh Dhikrullah Shafi'i hafidhahullah nígbàtí wọ́n fi ṣe dáwà yẹn dáwà Ikhwanul Muslimun eléyìí tí wọ́n ṣe ó nígbà náà àwọn ṣe ń bẹ ní Marina táwọn mú gbóngbà yẹn gbólóhùn ọ̀rọ̀ tó sọ yẹn a rí pé gbólóhùn ọ̀rọ̀ tí ó yẹ kí á pàkíyèsí ẹ̀ lórí ni torí pé bí ẹ bá páyà Allah subhanahu wa ta'ala yóò mọ̀ dídí ọ̀rọ̀ tí ó yẹ kó máa sọ ọmọ ya wá ní gbogbo owó tí ó bá wù kí àjọ máa fà kò ní dá kí á rí àkíyèsí ká má lè pera wá sí ṣùgbọ́n kò ní já sí pé ẹnu mi láti gbọ́ gbólóhùn ọ̀rọ̀ yẹn ẹ jẹ́ kí n play fídíò yẹn fún wa kí ó bá náà kí á gbọ́rọ̀ yẹn lẹ́nu rẹ̀ fún ara rẹ̀ so ká tó máa sọ̀rọ̀ lé lórí. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Wọ́n tẹ́ láti flag program for a town. Ẹ bá bẹ̀rẹ̀ tó yọ lọ. Wọ́n tẹ́ láti. Ká má bínú mo ń wọ́n náà ti fọ́ jù. Ilé ìmọ̀ ṣe fọ́ọ̀dù. Náà, kó tó di báwọn gbójú wọlé, kó tó di báwọn gbórí wọlé, ìwọ pèrè yẹ blọ́kì, wà bú wa bíbẹ̀, wọ́n ti ṣó agáfẹ́ sí ẹ, sọ́pọ̀lù ẹ, ọpọlọ ta ẹ. Àwọn ọ̀dọ́ àfà àwọn èèyàn àwọn tó ti ń báṣẹ́ lọ ti pẹ́ àwọn ọ̀dọ́ yìí wá dé ó wá di pé wọ́n wá gbé mẹ́tọ́dì bàdá pé lágbájá oníbídíà wọ́n wò pé adúrú bí ta bá ṣe lé tó jẹ́ pé àwọn tajọ́ jagun tí mo bá wọn lójú ogun àwọn sẹ́ẹ̀tì báyìí lẹ́yà àwọn pọ̀fẹ́sọ̀ ọlọ́mọ àwọn àfọ àwọn Dhikrullah Shafi'i tó jẹ́ pé àfọ Dhikrullah Shafi'i tí ń ṣe wá sí èmi mú gbó lọ́wọ́ ní Marina ó yí mú gbó lọ́wọ́ àwọn àfọ àyìn ọdún ṣe wá sí. Náà ibi tí mo fẹ́ kí a gbọ́ náà nìyẹn torí àwọn Yorùbá lọ́wọ́ bọ̀ wọ́n ní ẹni oníkàlà tí ń gbọ́ pọ̀n so tí ń bá wí tó bá jẹ́ nìmi láyé ní wọ́n láti gbọ́ ní so yóò fẹ́ mọ́ dàbí àsọdùn àbí àsọlé so òun náà ni pé tábáwo gbólóhùn tí ẹni wa tí ó sọ ń bẹ̀ yẹn a rí pé ìsọ tó sọ ìsọ ẹni tí kò rí nǹkan yẹn sí nǹkan tí ó lágbára ni ìsọ tó sọ ìsọ tí ṣẹ̀ríà tí ó takò láti pé ìntàbá ti la jáwọ́ ń bẹ̀
àbí ẹ̀ṣẹ̀ tá ti túbá kò ń bẹ̀ ká tún mọ́ wá sọ ní sọ títí fáàrí ìsọ ní ẹni wáyé tí ó sọ̀rọ̀ yẹn pé nígbà tí Sheikh Zikrullahi Shafi'i tí wọ́n fi ṣe wá sí ń gbà náà so àwọn ṣe ń bẹ ní marina táwọn mú gbóngbà yẹn ẹ wo bí ẹ̀kan ṣe sọ̀rọ̀ ẹ wo bí yẹn ṣe sọ̀rọ̀ so àwọn ọ̀rọ̀ mi náà tún jáde ní fídíò yẹn rẹpẹtẹ but èmi ò ní interest tó pé mi ò fi bẹ́ẹ̀ ní time láti pé ká mọ́ wá là ń play word for word tí àwọn bá ní time ẹ̀ ó dáa púpọ̀ so ọ̀rọ̀ tó sọ yín báyìí èsì ẹ̀rí so tẹ́ bá lọ gbọ́ àwọn àgbákò ọ̀rọ̀ náà tí ẹni yìí ń sọ sáwọn èèyàn àtàwọn ọ̀rọ̀ àwọn àwùjọ ọ̀rọ̀ ìyẹn náà lọ jáǹtì rẹ́rẹ́ ṣùgbọ́n mi ò ní time láti máa play rẹ̀ ibi tí mo ní interest lé lórí tí mo fẹ́ sọ̀rọ̀ bá wọn bá bẹ̀ náà ni mo play yẹn kódà ó tún ní ọ̀rọ̀ kan tó sọ nípa pé wọ́n flagi program àwọn down àbí page àwọn kankan pé òun dẹ̀ ń sanwó fún nǹkan yẹn ni so káwọn èèyàn tó try eléyìí tó ń ṣe lọ́wọ́ yìí bí àwọn lè rí flag kóun lè mọ̀ bóyá owó tó ń san bóyá sáfíìsì ẹ̀ wọ́n rẹ́dà òun lóòótọ́ àbí wọ́n rẹ́dà òun bóyá ẹni tí ó wá ń bá ṣiṣẹ́ yẹn ẹni ẹ wá kọ́mẹ́ǹtì sábẹ́ rẹ̀ pé kọ́mẹ́ǹtì yẹn ni ò bá kà ó as in ó terminate ìjọmọlúàbí rẹ̀ gan pé ó ní ká má dá Saheed Shittu lóhùn ẹ̀jẹ̀ tí ẹ̀ka mo screenshot yẹ ó ní Saheed Shittu ó ní ìṣe títà ó ní Saheed Shittu Save Your Soul TV he is a cheater he doesn't pay for the service 2 years ago ó ní oníjàmbá ní Saheed Shittu tó ní Save Your Soul page ó ní fódìdí ọdún méjì sẹ́yìn sí báyìí ó ní ẹ̀rí pé mo sọ pé ó ní mi ò sọ pé mi ò bẹ́ẹ̀ ni ẹ ṣe kọ́ sí bẹ́ẹ̀ nìyẹn ó ní láti bí ọdún méjì ó ní kò sanwó fún sáfíìsì yẹn bí almost $1,000 bí kílẹ̀ nìyẹn gbé sí ibà still he didn't pay the payment so láti bí ọdún méjì sẹ́yìn so kò san owó sáfíìsì táwọn rẹ́ńdà rẹ̀ everyone beware of this cheater ó ní gbogbo èèyàn ẹ lákìísí pẹ̀lú oníjàmbé èèyàn yìí o ó wá ní proof I have all voice call record and chat screenshot ó ní gbogbo voice record táwọn ọjọ́ ṣe láàrin ara wọn ó lóun ní lọ́wọ́ bákan náà àti screenshot gbogbo messages táwọn ọjọ́ send síra wọn ó ní gbogbo ẹ̀ ní òun ní lọ́wọ́ so tó bá já pé lè la fẹ́ sọ̀rọ̀ bá ní topic mi nìyẹn lọ́tọ̀ but ní interest lórí ẹ̀ lábẹ́ pé èyí tí mo fẹ́ fàyọ́ ń bẹ̀ ni pé àwọn ọ̀rọ̀ tó sọ láwọn ọ̀rọ̀ tó ṣe pé tá bá ní ká máa treat ẹ̀ one after the other ọ̀rọ̀ tó pọ̀ ni tó lè já sí pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ náà so àwọn ọ̀rọ̀ tí ó yẹ kí èèyàn ó fún lésì lé lórí ni ṣùgbọ́n tí a bá ní kí a máa fèsì fún gbogbo nǹkan tí rẹ̀ ní ìbá ń sọ yóò bá yàn lásìkò jẹ́ ìmọ̀ràn mi àkọ́kọ́ torí pé mi ò ní àsìkò mi dẹ̀ fẹ́ kí program yìí pẹ́ tí mo fẹ́ fún Saheed Shittu òun náà ni pé kó tẹ́tí gbọ́ ọ̀rọ̀ Allah yìí Allah ni ya ayyuhal ladhina amanu taqullaha wa qulu qawlan sadida Allah ní ẹ̀yin olùgbàgbọ́ òdodo ittaqullaha ó ní ẹ páyà Allah wa qulu qawlan sadida ẹ máa wá sọ̀rọ̀ tó dáa jáde lẹ́nu tá bá wo mafhum àyà yìí àgbọ́yé àyà yìí a rí pé ní tó pamọ́ síbẹ̀ lọ́gbọ́n àtòyé àtẹ̀kọ́ ní tó pọ̀ púpọ̀ ni aláàkọ́ mẹ́ ni pé aláàpá àwọn èèyàn pẹ̀lú lavul iman ó tún wá ní kápáyọ̀ ọlọ́run bí ya ayyuhal ladhina amanu taqullaha ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ páyà Allah a ṣe pé èèyàn a máa ní mọ́ nígbà míì kí ìpáyọ̀ ọlọ́run ní tó nǹkan lára rẹ̀ torí a máa ṣe mọ́ pé ẹni yìí kírun ìwà rẹ̀ ò dáa náà ẹni yìí ń gbààwẹ̀ but gbogbo àwọn nǹkan tí ò dáa là ń bá pàdé lára rẹ̀ yìí àwọn nǹkan tó ń ṣe yẹn ìmọ̀ ní ara rẹ̀ lójú lè máa ṣe ṣùgbọ́n àwọn nǹkan tí tẹ̀ ń rí pé kò ṣe àbáwọn nǹkan àìdá tí ń wù níwà àbí tí ń sọ lọ́rọ̀ kò sí nǹkan tó jí kó máa ṣe àwọn nǹkan yẹn bí ìpayọ̀ Ọlọ́run ṣe tó lára rẹ̀ ni ló fà tó ṣe pé èèyàn lè ní ìmánì kí ìpayọ̀ Ọlọ́run bá láàrẹ̀ kó mọ́ tó nǹkan ṣùgbọ́n kò sí bí èèyàn ó ṣe ní ìpayọ̀ Ọlọ́run táwà sọ pé ní ò ní ìmánì
torí páyọ̀ Ọlọ́run Ọba Allah subhanahu wa ta'ala gbogbo tọ́lọ́run Ọba Allah fẹ́ tó wù òun láàárín oní tákùwà tí ó máa ṣe ṣùgbọ́n èèyàn lè ní ìmánì kó ṣe pé ìpáyọ̀ Ọlọ́run Ọba Allah subhanahu wa ta'ala rẹ̀ láti fi máa jìnà sẹ́ṣẹ̀ kò ní tó nǹkan. Allah wá ní wa qulu qawlan sadida ẹ máa wá sọ̀rọ̀ tó dá jáde lẹ́nu gbogbo tẹ́ bá máa sọ ẹjọ́ mọ́jọ́rọ̀ rí a ṣe pé nínú nǹkan tí Ọlọ́run Ọba Allah fi máa túnṣe ní ṣe òun ni kíyàn páyọ̀ Ọlọ́run kíyàn sì máa sọ̀rọ̀ dáadáa jáde lẹ́nu. Allah wá ní yuslih lakum a'malakum tẹ́ bá ti páyọ̀ Ọlọ́run ẹ̀dẹ̀ ń sọ̀rọ̀ rí lẹ́nu Allah ó máa túnṣe yín ṣe kódà yóò tún máa forí jì yín pẹ̀lú. Ànábì sallallahu alaihi wasallam Ànábì wá ní ittaqullaha haythuma kunt páyà Allah inú gbogbo ibikíbi tó bá wà. Tá bá wò á rí pé ẹnìkọ̀ọ̀kan wa tá ń jáde wá sọ̀rọ̀ ń ta òdí wọn tẹ́ bá rí lára wa lábùkù àbí ní in tí ẹ fi lè mọ́ sọ pé tẹ́ni yìí bá páyọ̀ Ọlọ́run ni kò ní sọ báyìí tó bá páyọ̀ Ọlọ́run ni kò ní ṣe báyìí ṣẹ́rù òdí wọn tẹ́ rí ń ta yẹn eléyìí tí kálukú wa tá à ń wù láì da tí ń tọ́ka bí páyọ̀ Ọlọ́run bá láwa ṣe mọ́ lára wa níkọ̀kọ̀ ó pọ̀ délé tẹ́ rí gbangba lọ torí tí ẹ̀ bá lè jáde sí gbangba tí ó lè máa sọ̀rọ̀ àbí tó lè máa ṣe eléyìí tí kò bí ìpayọ̀ Ọlọ́run àbí tí ó fi ìpayọ̀ Ọlọ́run ara rẹ̀ hàn òdí wọn bí ẹ bá ṣe wùwà àbí bí ẹ bá ṣe sọ̀rọ̀ yẹn tó láàṣì mọ bẹ́ẹ̀ nìyẹn ṣe worst ní kọ̀kọ̀ tó lábala ìpayọ̀ Ọlọ́run Allah subhanahu wa ta'ala tí ó náà ní pé ìmọ̀ràn ní àkọ́kọ́ fún ìrẹsì Saheed Shittu ní pé bẹ̀rù Ọlọ́run Allah gẹ́gẹ́ bí èmi náà ṣe wá àdìkẹ́ mi náà bẹ̀rù Ọlọ́run fúnra mi náà ó sì nafsi wa iyyaka bi taqwallah mò ń ṣe wáàzí fúnra mi àti fún ìrẹ́ náà torí ọmọ ìyá mi yán mi kò ní bù mí kó mọ̀ ṣe bó ṣe ń ṣe yìí kó wá lọ pàdé Ọlọ́run bẹ́ẹ̀ gbogbo ilé tá à ń kó fúnra wa yìí kìí ṣe pé bí a pé àti trendy torí àwọn èèyàn ẹ bá ti jáde tẹ́ ń sọ wọn sì wá ní àwọn náà fẹ́ trendy ni káyé tó dáyé social media làwọn ti ń ṣe wá sí káyé tó dáyé social media làwọn ti ń ṣe wá sí kódà tí bá máa ka ọdún tọ́lọ́ba láti kádàrá káwà tí máa bẹ lórí pé Ọlọ́run wí ànábì wí níwọ̀nba bọ́lọ́run ṣe fún wa mọ̀mọ́ ó ti lé lógún ọdún báyìí so ẹ bá dẹ̀ wo gbogbo ìgbà tẹ́mi bẹ̀rẹ̀ sí ní jáde lórí social media mi ilé epo ti pọ̀ ọdún 5 tó ti yé táwa ti ń jíṣẹ́ Ọlọ́run níwọ̀nba bí Allah ṣe fún àkàpá mọ́ so tá bá jáde tá bá ń sọ̀rọ̀ wọn náà fẹ́ trend ni ok ẹni tí ẹ̀yin wá ń gbára ta fún àwọn ọ̀rọ̀ tí ẹ tó ń sọ òun ò fẹ́ tàtàrà rẹ̀ trend àbí òun fẹ́ tàtàrà rẹ̀ wọlé ni so kí ní kálukú náà máa dá o ká sì mọ̀ pé bàbá dá ta dáadáa bàbá dá tá dáadáa ọlọ́ọ̀bà láò tún dá so ṣùgbọ́n táwa torí ẹ̀ ṣe gbé léyìí òun náà ni pé ó lè bá jẹ́ ìkìlọ̀ àti ìpàkíyèsí àti wáàzí fẹni tó lọ́rọ̀ ni kìí ṣe pé láti fi pa sáyó àbí láti fi pa mìírídìn àbí láti fẹ́ ní kankan sáwẹ́wàá tó ti yé òun náà ni pé èrè ọmọ ìyá mi Saheed Shittu ìpáyọ̀ Ọlọ́run Allah subhanahu wa ta'ala ó dọwọ́ mi ó dọwọ́ tiẹ̀ náà òǹdí wọn tẹ́ bá rí mọ́ mi ní nǹkan tẹ́ fi mọ̀ pé lágbájá yìí tó bá páyọ̀ Ọlọ́run ni kò ní ṣe báyìí àbí kò ní sọ báyìí ẹ mọ̀ pé òǹdí wọn ń tójú bá ń lọ tó bá kù mí kùwà mi ní fi máa fi àìpáyọ̀ Ọlọ́run bá láàhàn so tí wọ́n bá lè wá jáde síta tó bá lè máa sọ̀rọ̀ kàṣàkàṣàkàṣà láwọn ọ̀rọ̀ tí ò bá ìbẹ̀rù Ọlọ́run dé tí ó mú ìlékú lójú àbí ìdí olójú títì wá ní gbangba báyìí níbi tí gbogbo ayé ṣe ń wòyàn báyìí ṣe mọ̀ pé irú ẹni bẹ́ẹ̀ tó bá dá wà níbi tí kìí ṣe pé ojú táyé ni kò sí ohun tẹ́niyàn ò lè ṣe kọlọ̀ kò ṣe wà ń bẹ̀. Ànábì sallallahu alaihi wasallam hadith tí mo kéyìí ló fi ní ittaqullaha haythuma kunt báyà Allah níbi gbogbo bí ó wù tó bá ti bára rẹ̀ bóyá láàrin àwọn èèyàn ni àbí láàrin àwọn àbí níwọ̀ nìkan ni báyọ̀ Ọlọ́run bá láńbẹ̀ èyí ń gangan òní haqiqatu taqwa òní pàápàá pínyàn bẹ̀rẹ̀ Allah subhanahu wa ta'ala Allah ni ya ayyuhal ladhina amanu ẹ̀yin olùgbàgbọ́ òdodo ittaqullaha haqqa tuqatih ẹ páyọ̀ Ọlọ́run bá Allah ní ti pàápàá ń tàà fi páyà rẹ̀
so o kàn ní máa páyọ̀ Ọlọ́run ní gbangba kó máa wá dín sọ́fin ẹ̀ṣẹ̀ àbí kó máa wá fa ọgbọ́ Ọlọ́run ọba láàyà ní kọ̀kọ̀ kọ́lọ̀ kó ṣe wà ń bẹ̀. Ìmọ̀ràn ní alákọ̀ọ́kọ́ nìyẹn fún rẹ̀ Saheed Shittu àti fẹ́ni kọ̀ọ̀kan wà náà látara pé kí gbogbo akálẹ̀ páyà Allah subhanahu. Ìmọ̀ràn ẹlẹ́kejì wọn náà ń pé rẹ̀ Saheed Shittu dẹ́kun ìmọ̀ wùwà bí ẹni tí ó mú gbólóòtọ́. Jẹ́ kọ́rọ̀ rẹ̀ kó mọ̀ jọ ọ̀rọ̀ ẹni tó mú gbó mọ́, sì má jẹ́ kí ìwà rẹ̀ ìṣe rẹ̀ kó mọ̀ jọ ìṣe onígbó mọ́, torí o mọ̀ pé tí ẹ bá ti ya wèrè rí Ọlọ́run bá lákọ̀ mọ́ ìyẹn kọ̀ọ̀kan wá wèrè tọmọtọmọ tẹ̀bí tara tẹ̀ tó súnmọ́ wa bẹ́ẹ̀ tó jìnnà sí wa, tí ẹ bá ti fìgbà kan ya wèrè rí tọ́nà bá lábàá ti wá ní kó gbádùn ẹ rí pé tí ó bá kàn bẹ̀rẹ̀ sí ní rẹ̀ nígbà míì àwọn yóò mọ̀ sọ pé ó dà pé kíní ẹ̀ tó ti dé sí nìyẹn o wèrè yẹn ó dà pé kì í tán lára rẹ̀ bí àwọn yóò tètè máa ríbì kan lẹ́ mọ́. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni èmi ò tiẹ̀ wá mọ̀ tẹ́lẹ̀ pé rẹ̀ Saheed Shittu ó ti jẹ́ nìkan tí ó mú gbórí, ṣùgbọ́n ó yé mi pé ó ti sọ ọmọ tarí, so ìwọ ọmọ ta yẹn lèmi wò pé ó sì kú lára mi á mọ̀ pé igbó náà tó kú, so but nígbà tó sọ́ọ̀sì pé nígbà tí Sheikh Dhikrlahi Shafi tí wọ́n fi ń ṣe wáàzí ìwọ sì wà ní marina tí ohun mú gbóngbà yẹn ṣe rí aláàkọ́ bẹ̀ ni pé ìmọ̀fẹsẹ̀ yanràn báàbù kan ní lọ́tọ̀ o. Àwọn tí wọ́n máa ń sọ ẹ̀ṣẹ̀ jáde nísọ ẹni tí ó tiẹ̀ ní ìkàsí tí ò ní ìkàkún pẹ̀lú ẹ̀ tó ti pé wọ́n ti fi nǹkan yẹn lẹ̀ ìran kan ní wọ́n nínú àwọn ará ẹ̀dá Ọlọ́run Ọba Allah subhanahu wa ta'ala, kódà nínú àwọn tọ́lọ́ Ọba Allah lóhùn ní mójúkò níbi àṣẹ wọn fún wọn ni ẹ̀ṣẹ̀ wọn tí wọ́n ti ṣẹ̀ lánàá táwa ń sọ ní sọfá àdílé mi nínú àwọn tọ́lọ́ Ọba Allah lóhùn ní foríjì náà wà. So ó náà ni pé èmi ò mọ̀ tẹ́lẹ̀ pé ó ti ẹ̀fà gbó náà rí tó ti yé, ṣùgbọ́n ó yé mi pé èèyàn ní máa ṣe bó ṣe ń ṣe ìyá fi kó ṣe pé ó ti ṣọmọ tarí, ó ti ṣọmọ tarí. So náà ni pé tọ́ba máa sọ̀rọ̀ máa jẹ́ káwọn èèyàn máa bá gbé ọ̀rọ̀ rẹ̀ yẹ̀ wò pé àwọn onílàkà ìtàn bá súnmọ́ àbá tí wọ́n já àwọn onímọ̀ tí tẹ́ gbà láwọn onímọ̀ lọ́dọ̀ yín, mo ṣàmọ̀ pé orí tí mo ò lè dàrú débi pé kán á fún onímọ̀ràn kó mọ sọ̀rọ̀ bó ṣe ń sọ̀rọ̀ yìí kó gbà mọ̀ràn lọ́dọ̀ pé ó fẹ́ sọ báyìí kan àwọn dàbẹ̀ kò sọ bẹ́ẹ̀ tí ó bá já sí pé àwọn náà ti ń ṣàárẹ̀. So náà ni pé kó pè wọ́n pé ọ̀rọ̀ tó fẹ́ sọ rèé o ká wá bẹ́ẹ̀ gbé ọ̀rọ̀ yẹn yẹ̀ wò pé ọ̀rọ̀ yìí má sọ báyìí ni kò sọ, torí káwọn èèyàn mọ̀ wá rí létí ìṣe rẹ̀ mọ igbó tó pọ̀ ti fìgbà kan fà rí igbó náà ni ò tí ì tán nú àlámọ̀rí rẹ̀, igbó yẹn sì ń jẹun lọ́pọlọ rẹ̀ ni àbí káwọn mi tẹ̀ máa gbà pé Saheed lẹ́wọ̀n yẹn mi ò trust ẹ̀ kó mọ̀jà sí pé ó sì ń yọ igbó yẹn mu. So náà ni pé jíkọ́rọ̀ rẹ̀ dáa ẹgẹ́ bí àyà tí mo kílẹ̀ kan pé Allah ni wa qulu qawlan sadida, ẹ̀yin mùmínì tẹ́ẹ̀bà máa sọ̀rọ̀ ẹ máa sọ̀rọ̀ rí lẹ́nu ẹ máa sọ̀rọ̀ kọ́rọ̀ lẹ́nu, torí àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ yìí 98% nínú àwọn ọ̀rọ̀ rẹ̀ Saheed Shittu bí ọ̀rọ̀ amúgbó náà ni bí ọ̀rọ̀ amúgbó ni kò sì dáa. Ó yẹ kí o tún èrò ara rẹ̀ pa tó bá wù ọ́ náà láti máa ṣe dáwà because mo fẹ́ràn dáwà gan, ìmọ̀ ni ò kàn sí, ó fẹ́ràn dáwà gan ìjọmọlúàbí ni ò sí, ó fẹ́ràn dáwà gan ìwà ni ò sí, tó dẹ̀ rí gbogbo àwọn nǹkan tí ò sí yẹn àwọn gangan ni dáwà, gbogbo àwọn nǹkan tí ò sí yẹn tó ò ní yẹn àwọn yẹn gangan ni dáwà tó dẹ̀ bùkátà láti lọ ní wọn. So ilé tó wájú lórí ẹ̀ ni pé wàá lọ ní mímọ̀, torí agídí ò ṣe fi ṣe dáwà, òráwà náà bá a ṣe ń ṣe ìgan à ń ṣe níwọ̀n bá a ṣe mọ ni ààbọ̀ kọjá ẹnu àlà àwọn kankan bẹ ojú agbára wa lọ nínú mímọ̀ yìí àmọ̀pá àti ìdébẹ̀ ní sọ̀rọ̀ débẹ̀, ṣùgbọ́n tá àmọ̀pá àti kọ́ masha Allah á sọ pẹ̀lú òdodo pọ́nà Allah subhanahu wa ta'ala bó ṣe jí kí agbọ́yé ma. So náà ni pé mọ́jà àwọn èèyàn mọ́ tún wá gbóhùn ọ̀rọ̀ onígbó nínú àwọn ọ̀rọ̀ rẹ̀ mọ́, kò sì tún ara rẹ̀ ṣe, tún jọmọlúàbí ara rẹ̀ ṣe, tún ìdí èèyàn ara rẹ̀ ṣe, torí pé wallahi èèyàn ò ní jèrè tó bá já sí pé
bí èyàn ó ṣe máa ṣe dáwà ló ṣe ń ṣe èyàn ní jèrè kò ní jẹta ibẹ̀ kò ní jẹta lùkìyàmà ọ̀rọ̀ ẹni tí máa ń ṣe dáwà bí tiẹ̀ yìí ó dà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ẹni tí ń pọnmi sínú apẹ̀rẹ̀ ni ọdún mélòó lẹ́yìn wá expect gbogbo nílàákàyè pé ẹni tó ń pọnmi sínú apẹ̀rẹ̀ ọdún mélòó sí sẹ́ẹ̀nì tó bá bẹ̀rẹ̀ sí ní pọn látẹ̀yìn lẹ́ expect pé omi ìyàn ó kún kò lè kún láíláì òun náà ni pé àṣedànù ní gbogbo iṣẹ́ tí wọ́n bá ń ṣe tí ò fi ẹ̀kọ́ tọ́lọ́run tí ò máa fi ṣe ìmọ̀ràn mẹ́lẹ̀kejì ni pé gba ìmọ̀ràn ọlọ́run tó ní wà qulu qawlan sadida díkọ̀rọ̀ rẹ máa da tó pé ọ̀rọ̀ tó da nínú dáwà náà kódà àwọn gangan ní dáwà ọ̀rọ̀ tó da gangan òun ní dáwà ó wá rí níparí òun náà ni pé orí ẹ̀ṣẹ̀ gbogbo tí wọ́n bá ti wò ó ṣí sẹ́yìn gbogbo àti yóò bá máa tiẹ̀ tọ́rọ̀ bá tiẹ̀ wá kán gbùngbùn pé yẹn fẹ́ tiẹ̀ sọ fíkàwọn èèyàn lẹ́kọ̀ọ́ pé a ti ṣe àwọn kan yìí rí kéèyàn sọ lẹ́ni tó ṣe pé ó ń banújẹ́ lórí nǹkan tó ti ṣe láì dá sẹ́yìn yẹn ó ń banújẹ́ àti pé bí yẹn bá tiẹ̀ máa sọ gan kéèyàn máa sọ pọ́n àbí kéèyàn máa sọ níṣọ ẹni tí ò lójú tì àbí kéèyàn máa sọ níṣọ ẹni tó ṣe pé kò tiẹ̀ bìkítà gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ pé ìgbà tán fi ṣe wáàzí yẹn àwa ṣì wà ní máa rí náà gbá náà tá à mú gbó ìṣàhàdà àfọ́ oníwáàzí àpò òmù gbórí ṣùgbọ́n má fi gbogbo ara sọ bá wọn ó yẹ kó sọ pẹ̀lú ojú títì tí ó wá rí gbogbo àwọn tó wá ń wò yìí náà ní kálukú náà kò sẹ́ni tí ó ti ní àìdá kan tó ti ṣe sẹ́yìn kọ́lọ́hun tó lóun rà pẹ̀lú oríire yìí kò sẹ́ni tí ó ti láìdá tó ti ṣe sẹ́yìn nu gbogbo ní kálukú tí ó ti yé so ní mi ṣe máa sọ pé kẹ́nìkan bá lóun stọ́bọ̀nù ọ̀hún jẹ́ kíní kan ìwọ́n sọ tiẹ̀ jáde ní bẹ́ẹ̀ lómi bá sọ tiẹ̀ ọ̀tún bẹ́ẹ̀rí fún pé àti tiẹ̀ tún kiri lẹ́gbẹ̀ẹ́ tiẹ̀ ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ ìpayọ̀ olóòrùn ní jẹ́ kíní kálukú mọ bọ́tà mọ sọ pé mo ṣe wà yìí àmọ́ ti fàdíyá rí o mo ṣe wà yìí nígbà yẹn à ń gún bí à ń gúngbò lọ́wọ́ ńgbà yẹn so torí ìpayọ̀ náà bá láà ilé tí ń bẹ fáwọn kò ní tí káwọn lè sọ̀rọ̀ ẹ̀ ọgbọ́n tí Ànábì sallallahu alaihi wasallam tó sọ níparí Ànábì ní kullu ummati mu'afa illa al-mujahirin Ànábì sallallahu alaihi wasallam ní gbogbo àlùmọ̀ ní pátá tó ti ṣàìdá sẹ́yìn tí wọ́n ti wú bí ò ṣe dá tán ti sọ bí ò ṣe tọ́ mu'afa Ànábì ní gbogbo wọn là á mójúkò fún illa al-mujahirin àfi gbogbo àwọn tó ṣe pé nígbà kan bá dẹ́ṣẹ̀ lóru àbílẹ̀ tí wọ́n ti ṣe sẹ́yìn tẹ́dà kankan ò mọ̀ wọ́n nígbàtán tí láwọn túbá kó mẹ́ wọ́n àìsẹ̀ tó wá jáde wọ́n máa sọ ní sọfá rí pé kódà àti mú gbórí bá ṣe wáyé agúnbẹ̀ rí tó ti mọ́ sọ ní sọfá rí irú àwọn èèyàn wọn ní ráforíjì ọ̀nà ó sì wù kí rẹ̀ sáìdì kí ó ráforíjì ọ̀nà torí pé kò dá bó ṣe ń ṣe yìí wallahi tó bá lọ ní bọ́ọ̀lù bó ṣe ń ṣe yìí àmọ́ tọ́nà ọba aláàlè fi bọ́ọ̀lù àmọ́ ò tó pé ẹ̀dá kan lè sọ pé ní tọ́nà ó fi bẹ́ẹ̀dá kan lórí ṣùgbọ́n tọ́lọ́ bá láti bá bọ́ọ̀lù pẹ̀lú ádìlú rẹ̀ dédé rẹ̀ ó ní bá dáadáa pàdé o àfi kó tètè ya túbá sórí bó ṣe ń ṣe lọ yìí mọ́jà ń tán o tábà sì ń tàn mọ́ tanra rẹ̀ tó bá bọ́ọ̀lù ọba lápàdé báyìí wallahi ó lè bá dáadáa wájú rẹ̀ ìwọ náà wo gbogbo ṣe ń ṣe lórí àwọn tí wọ́n jẹ́ àwọn olólùfẹ́ rẹ̀ wọ́n ní à ń sọ̀rọ̀ àgọ̀ sí ọ à ń sọ̀rọ̀ ọ̀rọ̀ tá a sọ sí ọ ti pọ̀ jù pa ní himaru ni ọ pé kẹ́tẹ́kẹ́tẹ́ ni ọ wọ́n wá dúró yé wọn pé àwa mọ nǹkan tá a lè fi ọ́ wé òun náà ni Iblis ṣùgbọ́n àfi ọ́ wé Ìbílísù àfi ọ́ wé nǹkan tó ṣe pé ó ṣe déédéé ìṣesí rẹ̀ àti ìwà rẹ̀ òun náà ni himar tọ́ mo wá ń sọ pé ǹjẹ́ ń táwa wá ń sọ pẹ̀lú Saheed Shittu àbí tá a fi ń wé ǹjẹ́ ẹnìkankan wá tí ì ṣe ìdajì tí Saheed Shittu ń ṣe fáwọn èèyàn yálà àwọn tí wọ́n súnmọ́ àbáwọn tí wọ́n jìnà àwọn tí wọ́n mọ̀ àbáwọn tí wọ́n mọ̀ níbi program tó ṣe nípa Sheikh Kamal Ibrahim mo ẹ̀ṣẹ̀ tó wá fa abalẹ̀ wo táìtù rẹ̀ ó ní àgọ̀ mẹ́jọ lára Kamali Amukoko àgọ̀ mẹ́jọ ẹni tó ṣe pé Kamali Amukoko yìí tó lóun fẹ́ ṣàlàyé àgọ̀ mẹ́jọ ara rẹ̀ àfáà rẹ̀ tó kàn kéwúrí ni nígbàtí wọ́n bá lè sọ̀rọ̀ sáfà tó kàn kéwúrí báyìí kí ni ta fẹ́ sọ pẹ̀lú tẹ́ni yóò sọ àbí tó ti sọ pẹ̀lú ẹlòmí tí ó tiẹ̀ níwọ̀ kankan lórí rẹ̀ so náà ní pé Saheed Shittu sórí ní tó ń ṣe ìkòkò affection bá wà o kódà
kó mọ́ wá mú gbó àbí kó mọ́ wá áàtì àbí kó mọ́ mú tí kó tó mọ́ wá sọ̀rọ̀ kọ́rọ̀ rẹ̀ tó wá wọ́sì jù báyìí lọ kò affect life ẹni kankan ṣùgbọ́n ti wá ní pé àkàn ní àní fiọ́lẹ̀ ọmọ ṣe bó ṣe ń ṣe yìí káwá dákẹ́ ìwó bá sì wọ́kọ́ ọmọ ṣe lọ torí àwọn tó bá yẹ wọn jẹ́ pọ̀ òun ni táwa ṣe ń torí ẹ̀ jáde kì í ṣe pé wọ́n affect wa kódà kó jáde kó sọ̀rọ̀ sí wa kó affection kankan bá wa tó ti kò tí ẹni kó affection kankan bá wa níbi kankan tó ti ṣùgbọ́n tọ̀ ká sọ bí ọlọ́run Allah subhanahu wa ta'ala ó lè fi gbígbọ́ rẹ̀ tọ́ gbọ́ kó fi ṣe kó ń jẹ́ ẹni tó fi máa fi ṣiṣẹ́ ṣe tó fi máa fi ṣe wàáwù onígbélé tí àwa ń ṣe yìí abẹ́lẹ́ ọba ta'ala ọlọ́run tó ṣàlékún dára fún wa so kò jẹ́ bí àníyàn ṣe jẹ́ ọlọ́run Allah subhanahu wa ta'ala kí ó jẹ́ ká gbọ́ ìdí bí a ṣe sọ lọ ìgbélé tó bá já sọ ní ta sọ yìí ọlọ́run Allah kó mọ́ fi gbà wá mú ìgbélé tí a bá sọ dá ọlọ́run Allah subhanahu wa ta'ala kó mọ́ ṣàtẹ́wọ́gbà ní ọwà níjọsìn assalamu alaikum wa rahmatullahi wa barakatuh